Agbára Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ jẹ́ kí n pe àwọn nọ́mbà wa tí a máa ń lò tí ẹ bá fẹ́ pè wá 07038085652 07087682122 07055307492. Mẹ́jọ ẹ fi àwọn nọ́mbà yìí sọ́kàn. Àwọn nọ́mbà yìí ó ṣe pàtàkì púpọ̀ wípé kí ẹ fi lè bá wa sọ̀rọ̀. Wọ́n ó tún fi sójú afẹ́fẹ́ fún yín. Kí n tó bẹ̀rẹ̀ sí wàásù, ẹ jẹ́ kí n tún ka HEBERU orí 12 yẹn lẹ́ẹ̀kan sí. HEBERU orí 12 ẹsẹ̀ 15 nìkan. Òun ni ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ a sì ti pàṣẹ rẹ̀ di àìmọ́. A ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní ìjẹjọ́ lórí lílé ìkorò jáde ní ayé wa. Ṣùgbọ́n téèyàn ó bá lé ìkorò jáde, èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ tí ìkorò yẹn jẹ́. Ìyìn tí Bíbélì lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ìkorò òun ni gbòǹgbò. Mo ṣàlàyé fún wa pé gbòǹgbò ló máa ń kọ́kọ́ wù nínú irúgbìn. Gbòǹgbò sì jẹ́ ohun tí kò ṣeé fojú rí, inú ilẹ̀ ló máa ń wọ̀. Gbòǹgbò lágbára, ó máa ń fẹ̀ sí bó bá ṣe wù ú. Gbòǹgbò sì ṣòro ó fàtu gidi gan. Mo sì tún ṣàlàyé fún wa pé Ọlọ́run sọ pé tó o bá ti rí àánú gbà, fi àánú hàn. Tó o bá rí oore ọ̀fẹ́ gbà, fi oore ọ̀fẹ́ hàn. Tó o bá rí ìṣoore gbà, ìwọ náà ṣe oore. O bá rí ìdáríjì gbà, ìwọ náà dáríjì ẹni. Lónìí, mo fẹ́ tẹ̀síwájú láti kọ́ wa bí a ṣe lè lé gbòǹgbò ìkorò jáde. Ṣùgbọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ni pé kí ni ìkorò máa ń ṣe fúnni? Kí ni ìkorò máa ń ṣe, kí ni ó máa ń ṣe fúnni? Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ẹ ṣé torí pé ọ̀rọ̀ yín yè ó sì ní agbára. Mo gbàdúrà pé kí ẹ lè lo ọ̀rọ̀ yín ní ọkàn ẹnì kọ̀ọ̀kan ní àkókò yìí. Tábàárẹ̀ ẹnikẹ́ni tó ń gbọ́ ọ̀rọ̀ mi tó wà nínú gbòǹgbò ìkorò, mo gbàdúrà pé kí ẹ̀yin Ọlọ́run kí ẹ lè lo agbára yín láti ṣiṣẹ́ nínú ayé wọn, kí ẹ lè lo ọ̀rọ̀ yín láti ṣiṣẹ́ nínú ayé wọn, kí gbòǹgbò kó kúrò nínú ayé wọn lónìí, kí ìkorò kó kúrò nínú ayé wọn lónìí. Olúwa, ẹ jọ̀ọ́ mo béèrè pé tábàárẹ̀ ẹnikẹ́ni tí kò tíì gba Jésù, kó ń tàn pẹ̀lú kó lè gba Kristi lólùgbàlà rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Nǹkan méjì ni mo fẹ́ kẹ́ ṣàkíyèsí. Nǹkan bíi mẹ́ta ni mo fẹ́ ká wò ní òní. Ohun tí gbòǹgbò máa ń ṣe sí ni àpẹẹrẹ ẹni tí ìkorò mú àti àpẹẹrẹ ẹni tí ìkorò kò mú. Wọ́n wá parí rẹ̀ pẹ̀lú ọ̀nà àbáyọ. Nǹkan kìíní tí gbòǹgbò máa ń ṣe sí ènìyàn òun ni pé àwa gangan ni máa pa lára. Bó ń bínú sí èèyàn, tó o bá ti sọ fún kò lè mọ̀, inú rẹ̀ ni ó máa ru, inú rẹ̀ ni ò ní dùn. Ó ń tàn lè máa tún máa bọ́ ṣeré gan kó tún máa rẹ́rìn sí ọ. Inú rẹ̀ ni ò dùn, kì í ṣe inú tiẹ̀ ni ò dùn. Ìwọ ló ń ba ara rẹ nínú jẹ́, kì í ṣe òun ló ń ṣe kí ni o, ló ń ba ara rẹ̀ nínú jẹ́. Ṣé rí, tí ìkorò bá ti wà nínú rẹ̀, ìwọ ni ẹni àkọ́kọ́ tí ìkorò yí pa lára. Ẹni èkejì tí ìkorò lè pa lára, yẹ kí n tẹ̀síwájú pẹ̀lú wa, ó ní àwọn aláìmọ̀. Àwọn aláìmọ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkọ lẹ̀ ń lọ bí iṣẹ́. Ọ̀gá rẹ ló fún ọ níyọnu níbi iṣẹ́. Àwọn ọmọ ni wọ́n ń jìyà. Ìyàwó rẹ ló ṣì ọ́, àwọn ọmọ náà ń jìyà. Àwọn ọmọ náà ṣe ń tí ò dá. Ọkùnrin kan níjọ́ kan ó lóun ra ẹ̀rọ táwọn ọmọdé máa fi wo àwòrán àti kẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ tó rà fún náà ló gbé dání, fúnra ọmọ náà ló jàn mọ́lẹ̀ tó fọ́, àfi wọn ló bá gbé gbàjú fún ìyàwó rẹ̀. Ó ti lọ́kà àti inú obìnrin yẹn tẹ́lẹ̀ ni, kò sí nǹkan míì. Ṣé ìyàwó ló fọ́? Ta ló ra nǹkan fún? Ṣé bọ́ ọmọ ló rà fún? Ìyàwó wà bí tó ti ń dáná, ọmọ ń lo ìntọ́ ló rà fún, ọwọ́ àlẹ̀mọ́lẹ̀ ó fọ́, ẹ lọ rẹ̀ gbégbá.
bẹ́ẹ̀ bí àwọn ṣe gbáriwo náà lòun náà jáde ẹ̀yin náà sá jáde nínú ilé ẹ̀yin méjèèjì jọ pàdé níbi tọ́mọ ti fọ́ nǹkan ìgbájú níyàwó gbà. ẹnì kejì tí ìkorò máa ń jẹ́ kéèyàn ó ṣìṣe sẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ni. ọ̀gá rẹ wọ́n fún wọn query wọ́n pè ọ́ lẹ́jọ́ pé o ṣe tí ò da o ṣiṣẹ́ rẹ bó ṣe yẹ kó o ṣe àwọn ìyàwó àtọmọ kí ọ ẹ káàbọ̀ o sùn mú sí wọn. kí ló dé? kí ló dé? ó béèrè fún ìgbéga lẹ́nu iṣẹ́ wọn ò fún ọ oníyàwó ló fà á tí wọn ò fi fún ọ nígbéga. pápá yìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ẹsẹ̀ rẹ̀ ni ò dáa nígbà kí n tó fẹ́ sílé gbogbo nǹkan ni mo ní nígbà tí mo ti fẹ́ n ò ní nǹkan kan mọ́ ó kàn fẹ́ ìkorò kan wà nù ayé ẹ̀ ni. ó ní àkíyèsí ṣe pàtàkì àkíyèsí wo ló ń ṣe nígbà tẹ́ wà lọ́nà ṣe o ní nǹkan sáwọn nǹkan rẹ lọlẹ̀ ńgbà náà àkíyèsí wo ló wá ń ṣe àtijọ́ ń gbé nìsín òun ló mú kí nǹkan mọ̀ lọ dáadáa mọ́ òun ló borí orílẹ̀-èdè jẹ́ òun ló wà nídìí ọrọ̀ ajé orílẹ̀-èdè owó tó sì ń pa níbi iṣẹ́ rẹ̀ ó sì ń kó fún ọ ní o kó ló wá kó ṣàánú ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé àwọn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ àwọn ni wọ́n ń jìyà ìkorò yín tí ìkorò bá ti wà ní ayé rẹ ìwọ ni ó kọ́kọ́ máa pa lára ẹnì kejì tí ó pa lára ó ní àwọn tí ò mọ́wọ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n ò mẹsẹ̀ tí ìkorò bá ti wà ní ayé wa nǹkan kẹta tí mo ṣàkíyèsí ni pé ó máa ń ṣí ojú wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. kí ló ṣẹlẹ̀ tó fi lóò lọ léèsìn tó ń lọ mọ́ wọ́n fi ọ́ wàásù ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín ẹ má nà ìyàwó yín nígbà tó sì ti nà ìyàwó rẹ̀ níjọ́ sátidé kó tó lọ léèsìn níjọ́ Sunday ẹ sì jọ wọṣọ kan náà lọ ni ó wá ní pásítọ̀ ti mọ̀ pé ẹ jà ni eléyìí ni pásítọ̀ lẹ́mìí mímọ́ mọ́ ṣé pé ẹ̀mí mímọ́ kò lè darí pásítọ̀ ẹ̀mí mímọ́ kò lè tọ́ pásítọ̀ sọ́nà láti sọ nǹkan tó sọ. mo wá sí léèsìn kan ní ọdún kò lè tí ju ọdún bíi méjì mẹ́ta lọ mo sọ nǹkan èmi sọ nǹkan kan lówùúrọ̀ mo bá tún sọ nǹkan bí ìrọ̀lẹ́ àlùfáà àjọ yẹn ọ̀rẹ́ mi gidi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lọ́wọ́ ó ní ẹnìkan pé òun pé pásítọ̀ ṣe sọ fọ́ọ̀rọ̀ ẹ̀yìn ni ọ̀gá oníwàásù yẹn gan àlùfáà àgbàjọ yẹn gan nílò láti bí pé mo mọ̀ pé ò ní parọ́ fún mi ṣé o sọ fọ́ọ̀rọ̀ rẹ ni torí bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ lèmi ṣe sọ èmi kò sì mọ̀ ṣùgbọ́n mi mọ̀ pé mo lẹ́mìí mímọ́ ohun tẹ́mi mọ́ sì fẹ́ kí n sọ ni mo sọ jáde. ẹ̀yin díákónì ànàyàwó ẹ̀yin alàgbàjọ ànàyàwó ẹ̀yin àlùfáà àjọ ànàyàwó ọ̀nàyàwó tán bọ́ sórí pẹpẹ òun wàásù ìwọ tó yẹ pé nù kòrò ló ń gbé àwọn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ojú rẹ̀ tó wá ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá débi pé gbogbo tó bá ṣe olótọ́ lójú ara rẹ̀ lọ́rọ̀ onípìwàdà o kí ni kòrò máa ṣe síyàn ó máa lé àwọn tí ó ràn lọ́wọ́ sá fún ni ẹni kí ni mò ń sọ torí pé ìwọ fúnra rẹ ló ní rí wọn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ níwọ̀n ìgbà tí wọ́n bá ṣùgbà rẹ ó ní wọ́n wá bí wọ́n ṣe ráṣìírí rẹ ni tí wọ́n bá ṣùgbà rẹ olúwàásù wá pé ẹ wá ẹ jẹ́ kí n gbà yín nímọ̀ràn ó fẹ́ jókòó kó ṣe counseling fún yín ìwọ àtìyàwó rẹ ẹni rárá wọ́n wá tí wọ́n fi máa wàásù ṣọ́ọ̀ṣì ni wọ́n ò wá tí wọ́n máa fi wàásù wọ́n ò fẹ́ kí ìdílé yín ó túká ni ẹ ti sọ àwọn ọ̀rẹ́ dọ̀tá ìkorò ti bẹ̀rẹ̀ nìyẹn dípò tó ń ṣẹlẹ̀ ni pé ìkorò ti bẹ̀rẹ̀ nìyẹn ẹni tó fẹ́ jẹ́ ọ̀rẹ́ rẹ tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ ó tánù. wọ́n pè ọ́ lórí aago ó gbé kọ́ọ̀lù wọn ó mọ tó kún fẹ́ sọ ó mọ ẹni tó pè ọ́ yẹn ó ṣeéṣe kó jẹ́ pé bóyá ṣẹ́kẹ̀ ló fẹ́ fi lọ ìwọ tó ní òun gbàdúrà fúnṣẹ́ nígbà sì jẹ́ pé ó ti sọ gbogbo èèyàn dọ̀tá.
àwọn ará ilé yín ń pè ọ́ ò dáhùn, àwọn ará ọ̀tá ń pè ọ́ ò dáhùn. Ẹ wá tilẹ̀kùn mọ́ rí láàárọ̀ Sunday, ẹ wá lọ́ọ̀dì, ẹ wá máa rún pákó kí àdúgbò. Tó bá yá, ní tí kòrò máa sọ ni pé ó máa ń jẹ́ kéèyàn ṣe ọ̀rẹ́ yàn. Láàárọ̀ ọjọ́ ìsinmi bọ́ọ̀lù ló máa wò, o lè tẹ̀lé àwọn ọmọ àdúgbò lọ, ó sọ̀rọ̀ ààrẹ di kóòchì àpàpàǹdodo. Nígbò báyá ló bẹ̀rẹ̀ sí jókòó táwọn tán rárá yóò gògóró mu láàárọ̀ Sunday. Mo bi ọkùnrin kan pé kí ló dé tí èè lọ léèsì mọ́, ó lóun àtọlọ́run jọ ń fa nǹkan kan lọ́wọ́ táwọn bá ti yanjú ẹ̀. Ayé ìwọ ló ń ṣe ra rẹ̀, kì í ṣe Ọlọ́run ló ń ṣe. Ìwọ àtọkùnrin kan jọ jiyàn, èèyàn rẹ kú wọn ò kí ọ, ńgbà náà nǹkan ìní òjò lọ ṣọ́ọ̀ṣì mọ́, múra sí i. Ìkorò máa ń sọ̀yàn dìdàkudà ni o. Òun ni Bíbélì sọ pé àwọn ẹlòmíì di kí ni o, aláìmọ́. Kí ló jẹ́ kí wọ́n fi di aláìmọ́? Ìkorò. Jẹ́ kí wọ́n fi àpẹẹrẹ ẹni tí ìkorò kò ní ipa lórí rẹ̀ hàn fún ọ. Màá sì tún fún wa ní àpẹẹrẹ ẹni tí ìkorò ní ipa lórí rẹ̀. Màá wá fún wa ní ọ̀nà àbáyọ sọ̀rọ̀ korò. Tí mo bá fẹ́ wo ẹni tí ìkorò kò nípa lórí rẹ̀ rárá, táwọn ènìyàn ṣe tí ò dáa sí pátápátá, èyí ò rántí Jósẹ́fù ọmọ Ísírẹ́lì àbí ọmọ Jákọ́bù. Jósẹ́fù èyàn lálàá ló lálàá ni, èyàn rọ́ àlá ló rọ́ àlá ni, tí àwọn tó jẹ́ ọba kan rẹ̀ tí wọ́n fi sọ sínú kòtò, tí àwọn tó jẹ́ ọmọ ọba kan rẹ̀ tí wọ́n fi tà á sóko ẹrú, tí wọ́n fi lọ sọ fún bàbá rẹ̀ pé ó ti kú. Wọ́n máa lọ sọ fún bàbá rẹ̀ pé ó ti kú mọ̀ ni. Ní ìjọ tó rí wọn, ẹ bi mí pé ṣó rọ̀ ọ́ lọ́rùn láti dáríjì wọn? Mi ò rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ ṣàkíyèsí pé kò síjọ́ tó bi wọ́n rí pé kí ló dé tẹ́ ẹ fi tà mí. Bóyá àgbà tí bàbá wà láyé, àgbà tí bàbá ò sí láyé, ẹ ṣàkíyèsí pé kò síjọ́ tó bi wọ́n bẹ́ẹ̀ rí. Kò síjọ́ tó ṣe ohunkóhun láti pa wọ́n lára. Kò síjọ́ tó sọ ohunkóhun láti pa wọ́n lára. Kò síjọ́ tí ìwọ ojú rẹ̀ tó mọ́ wọn lójú, kò mọ́ wọn lójú, kò ṣíjú lù wọ́n lájẹ́ kí wọ́n dìde. Bíbélì ni ó tún sunkún ni. Èmi ni Jósẹ́fù, bàbá mi a tún wà bí. Ẹkún ló ń sun. Ìyá ni tí ìyàwó Pọ́tíférì tó parọ́ mọ́ tó rán lẹ́wọ̀n. Yorùbá ní bí kulé ò bá parí tòde ò lè parí, àwọn ará alégulẹ̀ ti tà sí oko ẹrú. Kí wá lókù tára dé ará àta ò ní í ṣe. Ìyá tó rán lẹ́wọ̀n, ìyá yẹn mọ̀ rán lẹ́wọ̀n. Nígbà tí ìyá yẹn rán lẹ́wọ̀n, ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wa. Nígbà tí Jósẹ́fù di igbákejì, tẹ́ pé ìtẹ́nìkan ni Fáráò fi ga jùlọ, ǹjẹ́ ẹ lè kà níbi kankan nínú Bíbélì pé ó rán ya lẹ́wọ̀n padà pé ìwọ tó parọ́ mọ́ mi ń jọ sí, ò ní oúnjẹ jẹ nígbà ọ̀gbẹlẹ̀ yìí. Jósẹ́fù ní ẹ̀yin mọ̀ fún ibi, Ọlọ́run mọ̀ fún èrè. Ṣé ẹ rí pé kò sí korò nínú ọkàn rẹ̀? Kò sá fọ́lọ́run, kò para rẹ̀ láa, kò pa àwọn aláìmọ̀ lára, kò ráwọn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ọ̀tá. Ta lẹ́nì kejì? Màmá Naomi. Màmá Naomi ti Bethlehem ti Judea lọ sí ilẹ̀ Moabu torí pé èèyàn mú. Ọkọ kú, àwọn ọmọkùnrin méjèèjì kú. Màmá Naomi wọ́n padà délé àwọn èèyàn. Naomi rèé, ó ní ẹ má pè mí ní Naomi mọ́,
ẹ máa pè mí ní mara ètí ṣe kí ni o ìkorò ti wọnú ayé wọn. ṣé ikú ọkọ ló jẹ́ kí ìkorò wọnú ayé wọn? Rárá. ṣé rí òtítọ́ ọ̀bẹ ni pé ìkorò ayé wọn ló mú káwọn àtọkọ wọn kán kúrò ní Bethlehem Juda. ṣé kí n má parọ́ fún yín, kò sí ìgbà tí ilẹ̀ Moabu dára ju Bethlehem Judea lọ. fún ẹ̀yin tí wọ́n fi ṣe ọmọ ọ̀dọ̀ lọ láwọn orílẹ̀-èdè kan tẹ̀sí rán àwọn ọmọbìnrin yín lọ́bẹ̀ kí wọ́n lọ́mọ bá yín fọwọ́ kàn wọ́n lọ́nà tí ò dáa. ìkorò lórí orílẹ̀-èdè Nàìjíríà ló ń tì yín lọ síbẹ̀. ìjọ tí wọ́n bá pinnu láti ṣe wọ́n bó ṣe wù wọ́n lórílẹ̀-èdè ibẹ̀, ẹ̀bi rẹ ni o. ẹ̀bi rẹ ni o. ṣe rí ìkorò yẹn wọnú mọ̀mọ́ Naomi débi pé ǹjẹ́ mọ̀ pé Naomi kò rí ọ̀nà àbáyọ, Ọlọ́run sì ti fọ̀nà àbáyọ tì lẹ́gbẹ̀ẹ́ báyìí. torí pé gbogbo ìgbà tó wà nínú ìkorò yẹn ni Rúùtù ń bẹ lẹ́gbẹ̀ẹ́, kò ọmọbìnrin ò fílẹ̀ rí. ọ̀nà àbáyọ sínú tí ò fi lọ́mọ láyé, torúkọ kọ rẹ̀ òfin ní kúrún. ǹjẹ́ mọ̀ pé in tó tún ṣe ni pé ó tún sọ fún Rúùtù pé padà. Rúùtù ló ní àwọn èèyàn rẹ̀ yóò di ènìyàn mi, Ọlọ́run rẹ̀ yóò sì ṣe kí ni o? Ọlọ́run mi. màmá Naomi wọn ò rí ọ̀nà àbáyọ pé òun lọ́lọ́run fi tì wọ́n yìí. kí ni ọ̀nà àbáyọ sí ìkorò ká fi lè lé ìkorò jáde kúrò láyé wa? nǹkan àkọ́kọ́ ni pé ìkorò kì í sáré lọ o, ó máa tó àkókò díẹ̀. ṣùgbọ́n fún ọ láti bọ́ lọ́wọ́ ìkorò, nǹkan ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé padà síbi tọ́lọ́run fi ọ́ sí. mo fẹ́ sọ fẹ́yìn kan tẹ́ ti fi lé ọkọ lẹ̀ pé ní ìsìn, fẹ́yìn tẹ́ ti lé àwọn jáde pé sọ fún pé kó má bínú. fẹ́yìn tẹ́ ti bínú pa nǹkan kan tó dára tẹ́ ń ṣe tì, ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, ẹ lọ ronú pìwàdà padà síbi tọ́lọ́run fi ọ́ sí. wọ́n pè ọ́ ní tó jẹ́, wọ́n sọ tí ò dáa sí ọ, ò wá kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mọ́, padà síbi tọ́lọ́run fi ọ́ sí. torí ìkorò ó fẹ́ ya ayé rẹ nípa lọ́nà tí ò nítumọ̀ ni. fún ìkorò láti jáde láyé Naomi, ẹ kí n sọ fún yín pé ó padà síbi tọ́lọ́run fi sí ni. nǹkan kejì tó máa ń jẹ́ kí ìkorò jáde láyé ènìyàn ó ní pé kéèyàn mọ̀ pé ayé òun ọwọ́ Ọlọ́run ló wà. Bíbélì wípé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún kí ni o? Fún rere. nǹkan mélòó ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere o? Ohun gbogbo, kì í ṣe nǹkan díẹ̀. torí àwọn nǹkan míì wà tí ò ṣe padà lọ ṣe. ẹni tó ń bínú sí ti kú, bó ló ṣe yanjú ẹ̀? ṣé ó lọ máa bókù sọ̀rọ̀ létí ibojì ni? ẹ̀yin onígbàgbọ́ kan wà tẹ́ pé ẹ̀ tún lọ máa bókù sọ̀rọ̀ létí ibojì. ẹni tí wà tí ẹ ti jà ó ti kú o. dáríjì lọ́kàn rẹ̀ kó sì tẹ̀síwájú pẹ̀lú Ọlọ́run rẹ̀. kí ni nǹkan kẹta? gbẹ́kẹ̀lé Olúwa pé yóò mú nǹkan tó dáa jáde láyé rẹ̀. ṣe rí Jósẹ́fù, ó ní àpẹẹrẹ tó dára jù nípa ọ̀rọ̀ ìkorò yìí. ó mọ̀ pé Olúwa lè mú un tó dáa jáde láyé òun. ǹjẹ́ mọ̀ pé Olúwa sì mú, torí ẹ̀ lè gbọ́ bí tó ti ń kùn tàbí tó ti ń jiyàn. ọmọ ní ọlọ́nà tó dọmọ ọ̀dọ̀, ó sì ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn dáadáa. ọmọ ní ọlọ́nà tó dẹlẹ́wọ̀n, nínú ẹ̀wọ̀n yẹn ó sì ń ṣe dáadáa.
ní ìparí ṣí ojú rẹ kúrò lára èèyàn, ìkorò náà máa ń mú wá, ṣí ojú rẹ sọ́dọ̀ Jésù. Bíbélì wípé tọ́ ọ wò kó o sì rí pé ta ni o, pé kí ni o, rere ni Olúwa. Jésù dùn gan, Jésù ọmọ Ọlọ́run dùn gan. Bóásì jẹ́ àpẹẹrẹ Jésù nínú Bíbélì, àpẹẹrẹ ni, àpèjúwe Jésù nínú Bíbélì ni Bóásì. Títí tójú ìyá Naomi fi ṣí sí Bóásì, kò sọ́nà àbáyọ, kò sírètí fún wọn. Ṣùgbọ́n bójú wọn ṣe ṣí sí ara Bóásì báyìí, ọ̀nà àbáyọ dé. Tójú tiẹ̀ náà bá lè ṣí sọ́dọ̀ Jésù, ọ̀nà àbáyọ dé. Yóò mú ìkorò kúrò, yóò fi ayọ̀ ayérayé àti adùn rọ́pò rẹ̀. Yé máa lọ wo pastor church mọ́, lọ máa wo Jésù. HEBERU orí 12 ẹsẹ̀ 2 wípé kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Má wo àpòstélì yẹn mọ́, má wo arákùnrin yẹn mọ́, máa wo Jésù. Má wo arábìnrin yẹn mọ́, máa wo Jésù. Padà síbi tọ́lọ́run fi ọ́ sí o. Padà síbẹ̀ pé ó ń tàn lónìí. Pé ìyàwó rẹ, má bínú, mo mọ̀ fẹ́ ká ríra. Pé ẹni tí ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ tẹ́ ti jọ dàrú yẹn, má bínú, mo mọ̀ fẹ́ ká ríra. Pé rí ara rẹ sílẹ̀. Títí tí Naomi fi padà sí Bethlehem Juda, ọ̀nà rẹ̀ lójútùú o. Kó o sì gbàdúrà lórí ọ̀rọ̀ náà. Mo fẹ́ parí láti sọ fún ọ pé Jésù nífẹ̀ẹ́ rẹ púpọ̀. Ọ̀run àpáàdì wà o, níbi ẹkún ìpayín kékeré. Ìjọba ọ̀run wà o, níbi ayọ̀ ayérayé. Ọ̀nà kan péré ló ń mú yàn dé ìjọba ọ̀run. Jésù Kristi lọ̀nà náà. Òun ni a pa, òun ni a sin, òun ló jí dìde níjọ́ kẹta. Tó bá gbà lólùgbàlà, yóò gbà ọ́ là, yóò sì ràn ọ́ lọ́wọ́. Torí pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, ó jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Jésù kú fún ẹ̀ṣẹ̀ rẹ̀, a sin ó jí dìde, ó ra ìyà nípẹ̀kun fún ọ. Ọ̀fẹ́ sì ni ìyà nípẹ̀kun fún ìwọ. Ohun tó nílò ni pé kó o kàn gbà á lọ́wọ́ Jésù tọkàntọkàn. Mo fẹ́ ṣe nǹkan méjì, mo fẹ́ gbàdúrà fẹ́yìn tẹ́ fẹ́ gba Jésù. Mo fẹ́ gbàdúrà fẹ́yìn tẹ́ ní ìkorò lọ́kàn yín, kó Olúwa kó lè ràn yín lọ́wọ́. Ṣé o fẹ́ gba Jésù? Gbàdúrà pẹ̀lú mi pé Jésù ṣàánú fún mi, kó o sì gbọ́ ọkàn mi là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi. Mo fi gbàgbọ́ mi sínú ikú sísìn àtàjíǹde rẹ gẹ́gẹ́ bí nǹkan ṣoṣo tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. N ò gbẹ́kẹ̀lé iṣẹ́ rere mi àti ìwà mi. Ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Gbogbo ọkàn tó wà nínú ìkorò, Olúwa jọ̀ọ́ fàánú ràn wọ́n lọ́wọ́. Olúwa jọ̀ọ́ fagbára rẹ bẹ̀ wọ́n wò. Ìkorò ọkàn yẹn, ìgbésẹ̀ tó yẹ kán gbé kí wọ́n lè bọ́ nínú rẹ̀, Olúwa ẹ jọ̀ọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ láti gbé. Jẹ́ káwọn ọkọ kó pe àwọn ìyàwó wọn. Jẹ́ káwọn alábàáṣiṣẹ́pọ̀ kan pe ara wọn. Jẹ́ káwọn ọ̀rẹ́ kan pe ara wọn. Olúwa jọ̀ọ́ pàṣẹ àlàáfíà. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Ìwàláàyè Ọlọ́run yóò máa bá yín gbé. Ó dàbọ̀.